Aláròyé máa wí o. Ó mà ṣe o, iná jó ọjà àwọn ará ìsọ̀ pákó lẹ́kọ̀ọ́. Ó kéré tán ṣọ́ọ̀bù mẹ́ta lára àwọn ìsọ̀ táwọn oníṣòwò ọjà pákó nínú ọjà ìgbàlódé kan tó wà níkòríta Ládìípọ̀ Baálẹ̀ ní orílẹ̀ Ìgànmú nípínlẹ̀ Èkó ni wọ́n jóná gbúrúgbúrú dẹ́rú táwọn oníṣòwò ọ̀hún kò sì rí nǹkan gidi mú jáde níbẹ̀. Iná ńlá kan ló déédéé ṣẹ́yọ nínú ọ̀kan lára àwọn ìsọ̀ náà lọ́gànjọ́ òru káwọn ará ọjà yìí sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀. Iná náà ti tàn ká ó sì ti mú àwọn ìsọ̀ kan tó wà lẹ́gbẹ̀ẹ́ èyí tó gbiná ọ̀hún. Akọ̀wé àgbà àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lẹ́kọ̀ọ́ Lagos Emergency Management Agency LASEMA dókítà Fẹ́mi Ọ̀ṣanyìntólú tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún yìí sọ pé kò sẹ́ni tó kú sínú ìjàmbá iná ọ̀hún ṣùgbọ́n ọ̀pọ̀ dúkìá àwọn oníṣòwò ọ̀hún ló kàn jóná dẹ́rú. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ìwádìí tí a ṣe nípa ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún fi hàn pé ọ̀kan lára àwọn ìsọ̀ kan ló déédéé gbaná lójijì lásìkò tí wọ́n múná ẹ̀lẹ́tíríkì dé. Lójú ẹsẹ̀ tí ìsọ̀ náà ti gbiná ló ti ràn dé àwọn bòmíì tún wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ táwọn ẹ̀ náà sì gbiná èyí tó mú kí àwọn ọjà pákó gbogbo tó wà nínú àwọn ìsọ̀ náà jóná gbúrúgbúrú. Kò sẹ́nì kankan tó pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún. Àwọn ọjà olówó iyebíye ló jóná. A gbìyànjú láti tètè paná ọ̀hún gbàrà tí a débẹ̀ kó má bàa ràn káàkiri pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn aláàbò míì tún wà níbẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.